àwọn bandit tó já àwọn ọmọ gbé l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti jáde wá sọ ohun tí wọ́n fẹ́ gbà o. ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀. tẹ bá gbọ́ gbogbo àwọn nǹkan tí ń bẹnu list àwọn nǹkan tó ń sọ pé wọ́n fẹ́ gbà yóò máa ṣe yín kàyéfì ni o. tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé wọ́n sọ wípé gbogbo nǹkan táwọn afẹ̀míṣòfò yẹn bá ti nílò pátápátá báyìí làwọn ò máa ṣe láti rí i dájú pé wọ́n gba gbogbo àwọn tí ń bẹ lákàtà wọn wọ́n gba gbogbo wọn kalẹ̀. àmọ́ kọ̀ǹdíṣàn eléyìí tí wọ́n gbé wọn sí yìí Ọlọ́run nìkan ni ó jẹ́ kí gómìnà yìí lè ṣe nǹkan tí wọ́n ń fẹ́ o. kí lóhun tí wọ́n fẹ́ ẹ gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín. èkejì ẹ̀wẹ̀ ẹ rí i pé láti àárọ̀ ní ìbáyìí làwọn àwòrán kan ti bẹ̀rẹ̀ sí ní já ìrànràn káàkiri gbogbo àwọn ẹ̀rọ agbágbé wípé wọ́n ti yọ̀ǹda gbogbo àwọn tí ń bẹ lákàtà àwọn afẹ̀míṣòfò yìí àtàwọn olùkọ́ àti gbogbo àwọn ọmọléèwé pátápátá tí wọ́n jí gbé lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ ní àárọ̀ èsì èlé wípé wọ́n ti yọ̀ǹda gbogbo wọn. bó o lọ̀rọ̀ ẹ ṣe jó òótọ́ sí ẹ̀yin èèyàn mi ẹ gbọ́sẹ̀ nínú fọ́nrán ilé tí mo mú wá fún yín. ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí lè tí mo gbélé lónìí. tẹ bá gbọ́ pé nǹkan kẹnu ó fẹnu tó tún lọ́ọ̀rìn fọ́nrán gangan náà ní jẹ́ bẹ́ẹ̀. kódà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ náà àwọn náà ti sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí lórí àwòrán tí ń jàràn káàkiri yẹn tápọ̀lọpọ̀ àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní jubilate tínú wọn dùn wípé Ọlọ́run ṣeun o wọ́n ti yọ̀ǹda wọn o wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo o. àmọ́ bó ní gbogbo ọ̀rọ̀ yìí ṣe jẹ́ gbogbo ẹ̀ pátápátá ni màá gbé yín débẹ̀ láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. kó tó ní pé mo tẹ̀síwájú ẹ máa bá ń like fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátá ní kẹ́ máa tẹ like button yẹn kò ná yín ní nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń like ẹ̀ ní kẹ́ máa comment kẹ́ sì máa bá ń share káàkiri ẹ máa pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bó síasíà ẹ bó kárakára ẹ pín kó bọ́ sí gbòòrò ayé ẹ kó ètè kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára torí lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi eléyìí tó jẹ́ òkodoro ìròyìn ìròyìn àgbọ́ṣe gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ àwọn ìròyìn yàjóyàjó òun náà làwọn máa mú wá fún yín òtítọ́ ni o òtítọ́ pọ́nbélé kò sí fake news ní àyín láì dé ìnà pẹnu ẹjá kan sínú agbami ètò ọ̀hún ká máa bẹ́tọ̀ ọ̀hún lọ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ tẹ́ ò bá gbàgbé rí pé ó ti pé 17 days gbáko báyìí táwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n ti kán lu ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tó ti lọ jí àwọn ọmọléèwé gbé gbogbo àwọn ọmọ yẹn sì ń bẹ nínú igbó títí di àkókò yìí. àmọ́ speaker ilé ìgbìmọ̀ asòfin honourable speaker ó sọ̀rọ̀ lónìí o ó sọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tó láwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n fẹ́ gbà ó wá ń bèè lọ́wọ́ gbogbo àwọn tí ń bẹ nínú ilé pé ẹ̀yin náà yiri kíní yìí wò ó ṣé tí táwọn afẹ̀míṣòfò wá sọ pé àwọn fẹ́ gbọ́ nǹkan yìí ṣó ṣeé ṣe fún wa láti ṣe fún wọn. tẹ́ bá gbà àwọn nǹkan tí wọ́n ń béèrè ẹ̀yin èèyàn èmi ò mọ bẹ́ẹ̀ lè ṣe jó òótọ́ sí o àmọ́ pẹ̀lú nǹkan tí ń bẹ níwájú wa yìí list yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní jà ìrànìrànìràn káàkiri tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní share ẹ̀. kí làwọn nǹkan tí ń bẹ nínú list yẹn ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi bá ń like ẹ̀ kẹ́ máa comment kẹ́ sì máa pín káàkiri o. àkọ́kọ́ náà wọ́n ní pé ẹ jẹ́ máa kà á fún yín bí wọ́n ní 1 billion to be paid into an account in the Republic of Benin. wọ́n ní wọ́n kàn fẹ́ gba 1 billion naira náà 1 billion kò wá kí n ṣe 1 billion naira nìkan ni wọ́n fẹ́ gbà o. tẹ́ bá rí list ọ̀hún bó ṣe gùn gbọ̀nràn list ọ̀hún lélẹ̀ tẹ́ ń wò lójú àwòrán yìí èkejì ẹ̀wẹ̀ ńkọ́ ó ní the release of suspected bandits currently held in Agodi and Ogbologbo prisons. pé gbogbo àwọn afẹ̀míṣòfò tó jẹ́ pé wọ́n ti gbámú tẹ́lẹ̀ tí ń bẹ ní láhàámọ́ pé wọ́n gbúdọ̀ yọ̀ǹda gbogbo wọn pátápátá o kó tó di pé àwọn á fi àwọn tí ń bẹ lákàtà wọn àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ kó tó di pé àwọn ó yọ̀ǹda gbogbo wọn kò tún wá tán síbẹ̀ o ẹ máa gbọ́ o wọ́n ní pé àwọn tún fẹ́ gba Toyota Helios vehicle méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó dúró re ọ̀ṣàrà ni o tiẹ̀ nylon Toyota Helios méjì abẹ́rẹ́ pé condition eléyìí ó ní agbára o special legal concession in Oyo State that could favour the criminals. ṣé ń gbọ́ nǹkan tí ó fẹ́ fún àwọn afẹ̀míṣòfò yìí lọ́jọ́ iwájú
pé kí wọ́n tọwọ́ ẹ̀bọ̀wé kí wọ́n kọ sínú ìwé òfin pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbìyànjú láti kọ àwọn nǹkan kan sínú ìwé òfin lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọ́n tún gbúdọ̀ kọ bọ́jẹ̀tì tàwọn afẹ̀míṣòfò yìí náà wọ́n tún gbúdọ̀ kọ síbẹ̀ ó tẹ́ ẹ̀ bá gbàgbé nínú gbogbo àwọn gómìnà pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí ẹ rí i pé gómìnà reputation ẹnjìnìà Ṣèyí Mákindé ó dáa gan bóyá wọ́n wá fẹ́ compromise ẹ̀ ní o bóyá wọ́n fẹ́ jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ gbé ní o kò yé èèyàn àmọ́ gbogbo àwọn demand tí wọ́n gbé síwájú yìí eléyìí gbẹnu tán ó lékenkà ó mà pàkà sọ ṣẹ́yìn ti gbọ́ lẹ́nu honourable speaker fún àǹfààní ẹ̀yìn tí ẹ̀ ò tí ì gbọ́ torí ìgbà tóun gan gbọ́rọ̀ yẹn ó kà á láyà o bẹ́ẹ̀ ni eléyìí demand eléyìí ó ní agbára o Ọlọ́run nìkan ni ó jẹ́ kí wọ́n tètè yọ̀ǹda àwọn tí ń bẹ lákàtà àwọn afẹ̀míṣòfò kọ́lọ̀ má jẹ́ kíyàn bọ́ sọ́wọ́ o torí ẹni tó bá ti bọ́ sọ́wọ́ báyìí condition táwọn pípò yẹn tó ń gbé kalẹ̀ báyìí condition tó ní agbára ni o tó jẹ́ pé kò rọrùn fún ìjọba gan láti ṣe ó yá ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu honourable speaker náà mò ń bọ̀. Everything that is necessary for them to bring these children and teachers back. If it was up to you, would you negotiate with terrorists? If terrorists ask for weapons, they ask for money, they ask for concession on future laws of this land as part of their ransom, if you are the governor, would you accept those ransom? Would you accept for those people to be integrated into that community? We don't know the details. So please, let's be sensitive and calm. You do not know the details. The more you negotiate with these people, the more you are going to embolden them. So please. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ọ̀ṣẹ́yìn náà ń gbọ́ gba àwọn nǹkan tí ń sọ yẹn wípé talent tó lè ṣe gbọ́ àwọn demand tí ń bẹ ńlẹ̀ yìí bẹ́ẹ̀ làwọn èèyàn sọ wípé àwọn ìjọba ògbégbèsè ó kúkú wulẹ̀ bẹ́tà kó kú lo àwọn ọmọ ológun láti tẹ̀lé àwọn pípù yẹn láti lọ rescue wọn torí èmi ò lérò pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn gbèrú gbèsè báyìí o wọn ṣe gba àwọn nǹkan táwọn pípù yìí tí wọ́n kọ kalẹ̀ o demand eléyìí ó ní agbára sà ó ní agbára o mi ò mọ bí demand yìí bó ṣe jóòtọ́ sí o àmọ́ nǹkan tó ti ń bẹ online ni bẹ́ẹ̀ ni eégún tó bá ti bóde ó ti kúrò ní àìwò ó ti wà lórí internet space already but àmọ́ how authentic this is honourable speaker náà ló ń sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn o ṣé iná gbọ́ lẹ́nu ẹ bá ń ṣèyún lé ní èkejì ẹ̀wẹ̀ àwòrán tí ń jà rìnrìn káàkiri táwọn èèyàn sọ pé wọ́n ti yọ̀ǹda wọn o wọ́n ti release wọn o wọ́n ti ṣe gbá o òfegè lásánlàsán ni àwọn AI generated images ni tẹ́yìn náà bá wo àwọn àwòrán yẹn lẹ́ ń wòye o ẹ wo aṣọ tí ń bẹ lọ́rùn àwọn ọmọléèwé yẹn ẹ rí pé ó tuntun sí ṣe àwọn tó ti ń bẹnu gbọ́ for the past 2 weeks báyìí ṣe aṣọ wọn mọ̀ sí ni àbí ó dọ̀tí sí ẹ wo gbogbo wọn ṣe ń tú kẹrin tójú gbogbo wọn ń dán gbìnrín ẹ̀yin náà ẹ ti mọ̀ wípé ayédèrú pọ́nbélé ni eléyìí ẹ̀yin èèyàn ibi tá a dé rèé o lórí ọ̀rọ̀ àwọn ajínigbé àwọn agbénipa àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n sọsẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ibi tá a dé dúró rèé bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀ máa láǹfààní láti gbọ́ kódà àwọn ọlọ́pàá gan ti debunk ẹ̀ pé òfégè lásánlásán ni gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọn ò tí ì yọ̀ǹda àwọn afẹ̀míṣòfò àwọn demand tí wọ́n sọ pé wọ́n fẹ́ gbà náà àti ìmọ̀ bó ṣe jẹ́ òkodoro sí mo kàn ní ìfi tó yín létí ni gẹ́gẹ́ bí ìlérí táwa ṣe fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti jẹ́ kí tí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti wa ń bì ẹ̀yin tẹ́ bá ti follow àbí tẹ́ ti subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé
ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.